àwọn àṣírí míì mọ̀ tún ti ń jáde àwọn àṣírí tuntun ó mọ̀ tí ń jáde lórí ọ̀rọ̀ Awùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde nípa bí K1 The Ultimate bó ṣe jáde wípé òun lẹ́tọ̀ọ́ láti dupò ọba Awùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde. Àwọn àṣírí ńláńlá nígbà ayé kábíyèsí Awùjalẹ̀ tó wàjà ọba Síkírù Adétọ̀nà tó farasin ló mọ̀ tí ń jáde báyìí. Kí wá làwọn àṣírí ọ̀hún? Ìyẹn àwọn àṣírí nípa bí oyè olórí ọmọ ọba gan ṣe wáyé nílùú Ìjẹ̀bú-Òde àti bí K1 The Ultimate bó ṣe di olórí ọmọ ọba akilẹ̀ ìlú Ìjẹ̀bú-Òde àtàwọn ọ̀rọ̀ míì tó ní ṣe nípa bí K1 The Ultimate bó ṣe sọ wípé ọmọ ìdílé Jádíàrà ní inú ẹbí Fúsẹ̀ngbúà ruling house ni òun. Ẹ wò ó kí n má dá yín lágara mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ àwọn àṣírí tuntun eléyìí tí mo gbọ́ tí mo rí tí mo ní kí n mú wá fún yín. Ọ̀rọ̀ yìí ti ń fẹjú o ó sì ti ń tàn káàkiri ju bá a sì lérò lọ. Ẹ wò ó ẹ má jẹ́ ń dá yín lágara ẹ jẹ́ àjọ gbọ́ ẹ jẹ́ àjọ wò ó láti bẹ̀rẹ̀ títí dé parí eléyìí tí mo gbọ́ tí mo rí ó yá o ẹ jẹ́ àjọ gbọ́. ìdí tí Awùjalẹ̀ fi Ṣùbọ́mi jẹ olórí ẹ má bínú aṣáájú God will bless you nítorí pé Awùjalẹ̀ mọ àṣírí láàrin òun àti Ṣùbọ́mi ló fi ṣe. ẹ ní sùúrù máa tún gbé yín débẹ̀ nǹkan tó fà á tí olórí ọmọ bá ti jáde tí n bá ní àkànmá kan sáré eré tí n bá ti sọ ó máa yé ọlá ó máa yé wọn dáadáa. Now torí wípé ìkọ́kọ́ ṣẹlẹ̀ ní 1984 ọlá ó yẹ kó yé yín ẹ má bẹ̀ ẹ kàn fílẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ yẹn òun ló mú lórí ọmọọba wá nígbà ayé Olísà àná kí ló dé tí ò sí lórí ọmọọba. Ṣùbọ́mi Balógun was then Òsì Balógun and níjẹ̀bú-Òde Olísà ìsọba Ìjẹ̀bú-Òde which Awùjalẹ̀ is the paramount ruler of gbogbo Ìjẹ̀bú-land. Tẹ́ǹgẹ̀tì ni he is the paramount ruler of gbogbo Ìjẹ̀bú-land. Ó supersede Àkàrígbò Rẹ́mọ orin gbogbo àwọn ọba tó kù ní gbogbo Ìjẹ̀bú ẹni bá ti ní Ìjẹ̀bú-land òun ló lórí wọn. Bí Ọọ̀ni ṣe jẹ́ olórí gbogbo ládéládé. Ìwọ̀n aṣáájú ẹ làdé ibi tí ẹ pé ọ̀tẹ̀ fi wá tó fi sọ́ di Ìjẹ̀bú-land ẹ má sáré because àwọn kan lè má tún understand ibẹ̀ yẹn. irọ́ ẹ má jẹ́ ká mi lọ rẹ̀. yóò kọ́ tẹnu ẹ̀. so ṣe gbádùn mi ṣe rí ọ̀tẹ̀ tó wáyẹ ó ti yé ọlá mi ó ti yé Mr. Ọlá nǹkan tí mo sọ pé ọ̀tẹ̀ yẹn ṣẹlẹ̀ ní 1984. ó ti ń kú. ẹ bá mi bá wa táàpù ẹ jọ. ṣé ẹ ń gbọ́ ó ti ń kú bọ̀ látẹ̀yìn ṣé ẹ rí ká ní pé nǹkan ò tí ì ṣe wá ni tí wọn ò tí ì gbé wèrè wá fún wa táì tí ì gba wèrè ọ̀pọ̀lọpọ̀ alamọ nǹkan tó wà níbí wọ́n ti fi ẹ̀sìn kó wa lọ́pọlọ wọ́n ti fi ẹ̀sìn kó wa lọ́pọlọ wọ́n ti fi nǹkan ṣe wá. ṣé ń gẹ̀tì mi náà nǹkan tó ṣẹlẹ̀ nígbà gbogbo àti mo sọ yẹn Balógun TK òun ni Ọ̀tún Balógun Ọlásímọ̀ parọ́ òun ni Ṣùbọ́mi Balógun fi jẹ́ Òsì Balógun. ọ̀pọ̀ bàbá àní true náà tẹ́ bá ti yẹ́pẹ́ tí pàmò àti sọ pé bàbá ẹ̀jẹ̀ ó ní Rẹ́mọ is not included o it is divisional. ẹ fẹ́ ni ẹ fi yẹn lẹ́ǹtẹ̀ jáde kí ló mọ̀ lóòótọ́ Àkàrígbò Rẹ́mọ yín tó máa pé wọ́n san ìṣàkọ́lẹ̀ ni ó máa san ìṣàkọ́lẹ̀ fún Olódìdẹ ọ̀fùnmọ́lódẹ what are you talking about ẹ jẹ́ padà lọ́wọ́ history ṣé ọ̀rọ̀ di ọ̀rọ̀ Bible àti Quran lásán bíi ni ẹ má bínú jáde Mr. Maureen. So now kí lorúkọ ẹ̀ Balógun TK was Ọ̀tún Balógun then. Ẹjọ́ òkú tó wà ń sálẹ̀ yìí Fatai kí ní pẹ́ bá mú ariwo yẹn pọ̀. Fatai àdúrà Fatai. à ń gbọ́ wọ́n ti mú. Wọ́n lu kankan lọ́dọ̀ yín kí ní yẹn pariwo. wọ́n lu kankan. Okay. All right now. ẹ mute ó ń pariwo. ṣé kí mute wọn ni. ẹ gbọ́ àhẹ́. So Balógun TK dòdò ń dá wà òun ní Ọ̀tún Balógun tí Ṣùbọ́mi wà ní Òsì Balógun. Ṣùbọ́mi ò tí ì di olórí ọmọọba ń gbà yẹn o ẹ má gbàgbé pé ọ̀tẹ̀ yìí ti wà ńlẹ̀ láti mú pa máa tú dé 73 tá a bá ń tu gbogbo àwọn àṣìṣe Awùjalẹ̀ la máa tú jáde o mo ṣe ní ká ṣe ìdìbò nígbà tí Balógun TK wá gbéṣẹ̀ tó lọ
Ṣùbọ́mi Balógun ní láti múùfù síwájú. Olísà dẹ̀ ni ó ń fi Olísà ló entitled láti fi wọ́n jẹ. Tẹ́ ẹ bá lọ sí Palace Awùjalẹ̀, it's just like I said, it's just like an event hall. Lady paperwork kankan mẹ́. Palace Olísà bí Awùjalẹ̀ ṣe jẹ́ paramount ruler fún gbogbo àwọn ọba ni Olísà jẹ́ assistant ẹ̀ àti chief of staff. Bóun ṣe jẹ́ paramount ruler. Aṣáájú ẹ má bínú sá, ẹ má la Olísà òun ni kábíyèsí òun ni ọba Ìjẹ̀bú Òde. Mo ti lábẹ́ yẹn. Mo ti sọ fún Olísà ni ọba Ìjẹ̀bú Òde. Awùjalẹ̀ is paramount ruler. What of that? Ṣé Dágìrìn ni àbí èwo dá? Jàgìrìn yàtọ̀. Jàgìrìn òun ni àwọn tó máa gbé adé lé Olísà lórí. Ní máa gbé adé lé Awùjalẹ̀ lórí. Jàgìrìn àti àwọn tí kí lorúkọ ẹni àti Àpẹ̀bí. Àwọn ló lè gbadé láwùjalẹ̀ lórí. Àti Mùgóòṣì ibùdó ògbó. Mùgóòṣì of ibùdó ògbó. Àwọn tó lè gbadé láwùjalẹ̀ lórí nìyẹn. Tí Awùjalẹ̀ tó jẹ́ láti gbà táwùjalẹ̀ tí wọ́n ti gbadé láwùjalẹ̀ lórí ni Mùgóòṣì ti kú ló ti lọ. Wọn ò dẹ̀ ti jẹ Mùgóòṣì míì. Wọ́n ṣẹ̀ lè jẹ Mùgóòṣì míì ní ìsinyìí. Tí wọ́n bá dẹ̀ jẹ Mùgóòṣì míì báyìí tí Mùgóòṣì bá fi lè gbé adé láwùjalẹ̀ lórí táwùjalẹ̀ yẹn tún fi máa gbéṣẹ̀ wọn ò gbúdọ̀ fojú kanra wọn mọ́. Yes. Wọn ò gbúdọ̀ fojú kanra wọn mọ́ òun àti Mùgóòṣì of ibùdó ògbó. Bí ibùdó ògbó ṣe kéré tó yẹn nǹkan tó wà ń bẹ kúrò kékeré nínú ìṣẹ̀ṣe. Ẹgbẹ́ Òkè Lámú rẹ̀ nídèpo níbẹ̀ wà. A máa sọ fún yín. Bẹ́ẹ̀ni. So now ibẹ̀ yẹn wá kọ́ là ń lọ. Now tí Awùjalẹ̀ ṣe wá jẹ́ paramount ruler yẹn Olísà ni assistant yẹ òun tó wà ní chief of staff bóyá jẹ́ paramount ruler. But Olísà still remain his office as ọba Ìjẹ̀bú Òde. Ó ti yé mi. Nígbà táwùjalẹ̀ lọ sí àjì tó lọ ní 1983 Olísà ló mọ́ ọ́fíìsì dání náà. Olísà ló mọ́ ọ́fíìsì dání. Bọ̀ ọ́nkú. Ẹ sọ fún wa ń sìn pé ẹgbẹ́ nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún wa. Fún àwa àti gbogbo ẹni tó ń gbọ́. Ṣé King Wasiu. Ẹ ní sùúrù mo máa sọ̀rọ̀ débẹ̀ jẹ́ ká kọ́ yóò nàná olórí ọmọọba. Ṣé ń gẹ́tì mi? Nígbà tí ó wá di wípé Balógun tí kì í lọ tí Ṣùbọ́mi fẹ́ bọ́ síwájú Olísà ló entitled ló ní right láti fi jẹ Ọ̀tún Balógun tó ló fẹ́ step forward ni. Ẹ má gbàgbé pé ọ̀tẹ̀ yẹn ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láàrin Olísà àtàwùjalẹ̀ ìjà ti wà láàrin wọn. Olísà tẹ̀jí pààtì ẹ̀ láti fi Ṣùbọ́mi Balógun jẹ Ọ̀tún Balógun pé kó step forward. And gẹ́gẹ́ bí ìjà tó ti wà láàrin Olísà àtàwùjalẹ̀ Awùjalẹ̀ ò fẹ́ máa pe Ṣùbọ́mi ní Ọ̀tún Balógun. Ó máa dà ìgbà tó jẹ́ wípé ọ̀tẹ̀ ẹ fún mi yẹn ní nǹkan èmi náà tó wá ń bẹ ẹ pọnlá. Ló fi wá rò pé instead tó fi máa ní ẹ lọ pé Ọ̀tún Balógun yẹn míì òun ló fi wá ṣe ní òkè ẹ jẹ́ kí n fún lóye kan tèmi á máa fi pè é ló fi wá fún ní olórí ọmọọba ló fi jẹ́ pé oyè méjì ni Ṣùbọ́mi jẹ́ ń gbà yẹn kì í ṣe oyè táìtù ni o Ṣùbọ́mi òun nìkan ni ẹ tó máa kọ́ jẹ́ olórí ọmọọba. Táwùjalẹ̀ bá fẹ́ pé Ṣùbọ́mi Balógun kò ní pè ní Ọ̀tún Balógun ó máa ní ẹ lọ pé olórí ọmọọba yẹn ni mo fẹ́ bá sọ̀rọ̀ kò ní pè ní Ọ̀tún Balógun torí pé ìjà wà láàrin òun àti Olísà Olísà dẹ̀ ló ní entitled láti fi yan joyè. That's correct. Nǹkan tí tó fi mú olórí ọmọọba fi jáde nìyẹn. Nígbà tí Ṣùbọ́mi Balógun wá gbèsè tí Ṣùbọ́mi Balógun lọ ẹ kóòtù mi ẹ rìkọ́ọ̀dù bí tó ń fẹ́ sọ yìí ẹ jẹ́ kí n ní sùúrù tẹ́ bá ti ṣe screen record yín ẹ jẹ́ kí n mọ̀ ẹ rìkọ́ọ̀dù bí tó ń fẹ́ sọ yìí. Awùjalẹ̀ ti wà lórí sick bed nísìnyí tí ò ti lálàáfíà mọ́ over 30 years ni. Wow. Second olórí Awùjalẹ̀ olórí ẹ̀ tó kéré jù òun ló ń pàṣẹ pálásì yẹn. Owó wípé ẹ̀ ló màmá mo fẹ́ rí yín lásán tí Wàsíù fún olórí was 20 million. Ló pé mo kàn fẹ́ rí yín lásán kó lè gbọ́ tèmi. Olórí tá à ń sọ yìí ó fi ọ̀rẹ́ ẹ̀ jẹ́ ìyá lọ́jà láì bá wọn. Ẹ má bínú ẹ jẹ́ kán mọ̀ olórí kékeré ló mú Wàsíù wá. Olórí kékeré náà ni mò ń sọ. Òun ló má Wàsíù máa fi. Òun ló mú Wàsíù wá àfin. Àfi ẹ ṣe ẹ máa làájá òun ló mú Wàsíù wá àfin. 20 million ló fún ẹni tó bá Wàsíù tó bá bó lórí sọ̀rọ̀ mo mọ̀. Nígbà tó fẹ́ rí olórí 20 million ló fi sínú envelope tó kó lólórí lọ́wọ́. Òkè kí ló fẹ́? Bàbá mo fẹ́ jẹ Ọ̀túnba ni. Olórí ọmọọba gangan kọ́ ló jẹ Ọ̀túnba oyè tí Ṣùbọ́mi jẹ Ọ̀túnba yẹn ló jẹ. In order láti má jẹ́ kí wàhálà ṣẹlẹ̀
kọ́ wà lè máa rí pé bóyá ipò Ọ̀túnba yẹn yìí wà vacant náà wá kó wá ṣe ní olórí ọmọọba ọ̀nì nọ́ọ̀sì kò sí nǹkan tó ń jẹ́ pé ẹ̀bí wá sí òun lọ ìpè bí o ó dìsáìnì ara ẹ̀ nǹkan tó ṣe yẹn ni o. tẹ́ bá rí pé nígbà tó jẹ́ àwọn èèyàn pè ní kábíyèsí Àwùjalẹ̀ ní láti sọ pé lójú ayé òun wọ́n pè kábíyèsí ìjọ yẹn ló stop. tó fẹ́ kú ni àbò fẹ́ lówó ẹ̀ẹ̀kan yẹn kan pé Àwùjalẹ̀ máa ṣe fún àwọn tó jẹ́ bẹ́ẹ̀ gan wọn ò gbá méjì lọ́wọ́ Àwùjalẹ̀. so àwọn èèyàn mọ̀ pé torí pé kí ni ọ̀nì nọ́ọ̀sì Wàsíù táìbà lọmọ Ìjẹ̀bú-Òde ni èmi ò bá yín jiyàn o ṣùgbọ́n ní fowó ṣe oṣù ọmọ Ìjẹ̀bú-Òde Abẹ́òkúta la ní fowó ṣe ibẹ̀ yẹn kọ́ ṣeun sá nǹkan tá à ń sọ fún wọn nìyẹn anífowóṣe ló jábà tó ti jẹ bóúnjẹ anífowóṣe kò ń jẹ òjò àgbègbè bí òjò bá rọ. Abẹ́òkúta ni a ní fowó ṣe ibẹ̀ yẹn kọ́ la ń lọ. ṣé ẹ gẹ́tì mi Wàsíù tọmọ Fìdípọ̀tẹ̀. ṣé Fìdípọ̀tẹ̀ yẹn kò wá ní family house níbẹ̀ ni kò ní ibi tó ìgbà tó jẹ Ọ̀túnba yẹn ṣé kò ní àwọn ẹbí ẹ̀ tó ṣe bọ́ ń wúyè. sísá Mọ́rin ẹgbẹ́ Yorùbá tí mo sọ fún yín náà wọn polówó Pọ̀túnba ló jẹ àṣírí ibẹ̀ lèmi ń sọ fún yín wọn polówó Pọ̀túnba ló jẹ olórí ọmọọba tí ò kì í ṣe oyè kankan òun ló jẹ o sísá Mọ́rin bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ lè mú Ọlá ẹ lè mú èmi ẹ lè mú Bàfánà fúnra ara wọn kẹ́ ẹ fi ṣe olórí ọmọ Mọ́rin. ọ̀nì nọ́ọ̀sì olórí ọmọọba báwùjalẹ̀ ṣe kú yẹn Àwùjalẹ̀ wàjà tó ráwùjalẹ̀ kú ni báwùjalẹ̀ ṣe kú yẹn olórí ọmọọba náà ti kú pẹ̀lú ẹ̀kú tó yẹ kó exist mọ́. so ó lè rọ lóyè báyìí. ẹni sùúrù ọba tó fẹ́ wọlé nísìnyí ó lè má ṣe bẹ́ẹ̀ kó máa lò lọ. ẹ wò gbà tí Buhari wọlé síjọba ẹ jẹ́ kí fún yín jókà yẹn nígbà tí Buhari wọlé síjọba ṣé àgbẹ̀ Buhari sọ fún yín pé kò sí nǹkan tó ń jẹ́ office of first lady ṣé ìyàwó òun náà dìbò fún ni the same thing náà lòun àtolórí ọmọọba. Àwùjalẹ̀ tó máa jẹ́ nísìlẹ̀ lóhùn òfẹ́ kó ráìtì aṣáájú ẹ má bínú sá ṣe mọ̀ pé mistake tá Àwùjalẹ̀ ṣe ìgbà tó gbowó lọ́wọ́ Ọ̀ṣọ́bà nítorí ẹ̀ ni kò ṣe sí Àrẹ̀mọ níjẹ̀bú Àrẹ̀mọ tó tà fún Ọ̀ṣọ́bà nítorí ẹ̀ níjẹ̀bú ò ṣe ní Àrẹ̀mọ di ọ̀la. bẹ́ẹ̀ni. ó gba 25 million gbà yẹn lọ́wọ́ Ọ̀ṣọ́bà tí Ọ̀ṣọ́bà fowó ìrà tó fi di Àrẹ̀mọ. ẹ ṣe mọ̀ wípé olórí ọmọọba tó bá tún máa jẹ olórí ọmọọba tó wà lórí ìtẹ́ òun ló lè jẹ olórí ọmọọba tí ò dé entitled láti di ọba láéláé. yes tẹ́ ẹ bá lọ wo lẹ́tà tí Àwùjalẹ̀ fún pẹ̀lú géèmù tí wọ́n play lẹ́tà tí wọ́n fún. lẹ́tà yẹn wà trickish bákan. entitled ṣé bó kọ́ ó ní kò entitled ẹjọ́ kí la wá ń jà fún. tá a bá sọ ìtàn ilé ni ẹ jẹ́ ká rò pé kì í ṣara wa là ń ṣe à ń ba ọjọ́ ọ̀la tí wàá jẹ́ fáwọn ọmọ tó wà nílẹ̀ ni torí bàbá ti bàjẹ́ fáwọn à ń padà bọ̀ wá jẹ̀yà ẹ̀ lọ́wọ́ wọn. sísá Mọ́rin ẹ wo ẹ jẹ́ ká kà sẹ́yìn gbogbo alájọmọ̀ gbàtà kéré pé Fúlàní inú igbó ni wọ́n ń gbé wọ́n ń gbé nílùú. àdèmọ́ pé wọ́n ti wá pa ọ̀tá wa mọ́lé. ẹni sùúrù ẹ dúró ẹ ti gẹ̀ẹ́tì tí mo lọ ẹ rántí gbogbo àyẹ̀ tó máa kiri fúrádé nùnù wàrà tó máa kiri ẹ rántí pé wọn kì í wọ bàtà. ṣó bàtà ni wọ́n. wọn tún kì í wọ bàtà gan gbogbo àyẹ̀ now ó ti wá di wípé àwọn náà ti ń bímọ wọ́n ti ń bímọ ẹjọ́ àwọn ọmọ tí wọ́n ń bí ìlú wo náà máa claim. ìlú wo náà máa claim. Yorùbá. nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ nìyẹn ibi tọ́rọ̀ Wàsíù ti wá nìyẹn. ok ẹ bá dídì rí ẹni tó ní kìmí níjẹ̀bú Ìjẹ̀bú òfìsẹ̀ ṣeṣeré o tẹ bá rẹni tó ní kìmí níjẹ̀bú tó bá kú ṣáájú wọn á gbedele. kí ló tó pé kìtì lọ sí màá bẹ́ẹ̀ sí. ó lè jẹ́ kó kò sówó nígbà yẹn náà. èlólówó mo dún ẹ fi ń gbòkú wálé ìṣègbà tí ń ṣe London tọ́mọdé ló máa wá 13,000 pounds 15,000 pounds. aṣáájú ṣẹ́rí ibi tí Wàsíù ti ṣùtà rẹ̀ pọ̀ because tẹ bá rántí 1983. yes. ó pè mí pé family òun wá láti Bẹ̀dù Lẹ́kì. bẹ́ẹ̀ni. àwọn tó bá ń follow Wàsíù go mọ history Wàsíù. wàhálà wà o. ìgbà yẹn aṣáájú ẹ má bínú sà ìgbà yẹn kọ́ lọ wò ó sì wà rẹ́kọ̀dì ìgbà ló sọ pé òun wá family òun kan wá láti Bẹ̀dù Lẹ́kì ọmọ kìnìún ọmọ ọba náà lòun náà ń Bẹ̀dù Lẹ́kì suddenly gbogbo kìnìún yìí á tú jáde. Mísọ́lá ẹ jẹ́ kí n kí yín lẹ́yìn ṣé ẹ mọ̀ kọ́ tó bàbá kó fada ẹni sùúrù ọ̀nkú ẹni sùúrù sà ṣé ẹ mọ̀ kọ́ tó gbé Wàsíù wá sí Ìjẹ̀bú torí pé Wàsíù fẹ́ jẹ sẹ́nítọ̀ òun náà ni mo ti sọ lẹ́ǹkan kẹjọ kùkẹ́ ló fi dèrò Ìjẹ̀bú tí wọ́n ní kó lọ jẹ́ nílùú ẹ̀
òun ni ẹ lọ wo K1 ẹ lọ gbọ́ orin ẹ̀ K1 for Senator òun lórí tó ṣe ń gbà yẹn nǹkan tó gbé níjẹ̀bú nìyẹn kí ló wá dé ní ìsìn tó tún wá ń du oyè. ẹ̀gbọ́n Jẹ̀bú ẹ má bínú ó sá lọ ra lé uncompleted building ládé fi san ẹ̀gbọ́n òun fẹ́ hòtẹ́ẹ̀lì àwọn aláṣẹ́wò yẹn gbà yẹn níwájú ilé Aláwùyé street yẹn ló fèsì ilé Aláwùyé. mo mọ bẹ́ẹ̀ náà. ẹgbàdé fi san up to today kò parí ilé yẹn bóyá pè ní bóyá àdúrà ni. ok ẹ tó bá ti wá sọ fún mi ṣe ń gbọ́ ẹ tó bá sọ fún mi wípé lóòótọ́ o Wàsíù ọmọ Ìjẹ̀bú Òde ni èmi ti gbọ́ mo ti gbà o ẹni kó ń tọ̀hún kó wọ yúnífọ́ọ̀mù ọlọ́pàá kàbí kó wọ any force uniform ní Nàìjíríà àbí any force uniform kó wọ ní everywhere kó wọ lọ Ìjẹ̀bú Ìgbómọ̀ Òkú tó bá ti padà wá màá fọwọ́ sí kí Wàsíù lọ jàwùjalè. kí ló ń jẹ́ Ìjẹ̀bú ibo ló ń jẹ́ Ìgbómọ̀ Òkú. Ìgbómọ̀ Òkú wà in between Ìjẹ̀bú Ìfẹ́ àti Tèlé. Ìjẹ̀bú Ìfẹ́ ni mò ń wọ uniform ọlọ́pàá òǹdè bẹ́ẹ̀ ọlọ́pàá ẹ̀ máa gbẹ ni bó bá wọ uniform tó bá wọ uniform yẹn ọ̀run ni wàá ti bọ̀ òní bọ̀ láyé. ó máa gbẹ kú ni ọlọ́pàá ọmọ Ìjẹ̀bú Ìfẹ́ ni. Ìgbómọ̀ Òkú. Ìgbómọ̀ Òkú ló ń sọ. in between Ìjẹ̀bú Ìfẹ́ àti Tèlé ló wà. Ìtẹ̀lé. in between. Ìtẹ̀lé Mùṣín. Ìtẹ̀lé Mùṣín. Mùṣín wà lẹ́yìn náà. Bádéjọ ni mí náà so mo mọ nǹkan tí mò ń sọ ìyàwó Ìjẹ̀bú ni mí. Ìgbómọ̀ Òkú yẹ mo ń lọ síbẹ̀ dára so. ìlú kékeré ni o. ẹ wo bí ẹ ti ẹ tó bá tètè fẹ́ kú ẹjọ́ wọ uniform lọ́bẹ̀ ọ̀run láti bọ̀. ẹ ti walk wa through history and let's say a big thank you for walking us through all the history there. So you're really but welcome. there is one thing tí mo fẹ́ kí ẹ jẹ́ kó yé wa lẹ́ni. When the announcement was made, I criticized it. Why is this man, wanting to become the Ìjẹ̀bú king? Because number one, kò ń ṣe pé ó fẹ́ retire from music. Ṣé ọba Ìjẹ̀bú Òde á fi orí àpèrè lẹ́sìn á lọ máa kọrin? ó ṣe máa kọ́ fáwọn big men náà. What's he trying to do? Ìyẹn ni. But Sherry nǹkan tèmi ṣì ń fight ń bíbá ẹ̀ ni wípé Sherry ibi tí wọ́n sin èèyàn sí kò really define pé is from that place or is not from that place. Sherry gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí àwọn dádì wa yẹn bọ́sẹ̀ ọlá lórúkọ yín sá wọ́n ní láìpẹ́ láì jìnnà gbogbo kìíní yìí máa jáde. A máa rí òótọ́ sọ̀rọ̀ mi yé yín èmi kàn believe wípé ó kàn associate ara ẹ̀ mọ́ àwọn ìdílé méjèèjì yẹn láti lè fi ẹsẹ̀ nǹkan tó fẹ́ ṣe múlẹ̀ but Ìjẹ̀bú ọmọ Ìjẹ̀bú Òde ni. Bàbá mo tútù dànù mo tútù sọ fún ìjọba Ìjẹ̀bú. Mr. Ọlá Sá. ẹ jẹ́ ká gbà pọ̀ ọmọ Ìjẹ̀bú ni láì dìbò níjẹ̀bú. ẹ ṣe Sister Maureen sáà ìbò Ìjẹ̀bú. Mr. Lẹ ní sùúrù Sister Maureen ní sùúrù ẹ jẹ́ kí n délẹ̀ bàbá fàdà ní sùúrù jáde ẹ jẹ́ kí n délẹ̀ ẹ má rí àti tán mi ní pẹ́ ẹ jẹ́ kí n sáré sọ mi ní pẹ́ ṣe rí nílé ayé yìí àwọ̀ èèyàn kan wà ẹ má jẹ́ kí n sọ pé àwọn èèyàn àwọ̀ ẹ̀ kó má dàbí pé mò ń yọ ara mi kúrò àwọ̀ èèyàn kan wà tó jẹ́ pé owó wà lọ́wọ́ wa o owó ò sí lọ́wọ́ wa o a máa ń like láti live fake life ẹ̀rẹ́ lomi tó bá jẹ́ pé ìlú tí Dangote ti wá ló ti wá tá a mọ̀ bẹ̀ ó lè ní ọmọ àbúrò dáàdì òun ní Dangote but ìjọ táṣìírí bá máa tú a kàn máa mọ̀ pé so àbúrò dáàdì ẹ̀kọ́ ní Dangote ó kàn wá from the same village pẹ̀lú Dangote ni so èmi believe wípé kó tó di pé nǹkan dá fún ọ̀gbẹ́ni he has been living some fake life he has been attributing himself with nǹkan tí ò jẹ́ ṣọ́rọ̀ mi yé yín sí and now it's very difficult láti sọ fáwọn èèyàn pé òun ń ṣeré ni because tani ṣé gbogbo orin tó ti fi kọ ni ọmọ Fìdípọ̀tẹ̀ ní Ìjẹ̀bú Òde o bẹ́ẹ̀ náà ṣó máa tún wá sọ pé òun ń ṣeré ni so àti yí kíní yẹn padà ó máa tough gan àwọn etí tó bá dẹ̀ ti gbọ́ àlọ́ Fìdípọ̀tẹ̀ ló pera ẹ̀ ń gbà yẹn kí ló dé tó tún sọ pé ọmọ kìíní kan ni ẹ ń sìn ṣọ́rọ̀ mi yé yín sìn so èmi mi sọ fún yín wípé ó wá láti àwọn ilé yẹn mo agree pẹ̀lú yín kò tán mọ́ àwọn ilé yẹn
but he is from Ìjẹ̀bú-Òde but àwọn irọ́ tó ti pa Bafana àbáyé dá òkè ló ṣẹlẹ̀ Bafana ẹ má dá ẹ̀mí àtọ́kùn mi rò ọ̀la ẹ má bẹ̀rẹ̀ o. ẹ mọ̀ kan tó ń gbè mí nú ẹ má máa sọ pé ọmọ Ìjẹ̀bú-Òde sẹ́ Ìjẹ̀bú-Òde á ní fowó ṣe. Mr. Ọlá ó dàbí Bafana yìí South Africa ló ti wá. ẹ jẹ́ kí n béèrè ìbéèrè yìí lọ́wọ́ gbogbo floor anybody tó bá ti gbà ń sàyẹn láàrin ìṣẹ́jú kan máa fún jọ 100,000 naira. Ó yá. ọmọ olúbo ní kúkú. Ìjẹ̀bú-Òde náà. Ìjẹ̀bú-Òde ní kúkú. Irú ọ̀rọ̀ wo lẹ ń béèrè yìí? Bí òbẹ́kì kúkú ni. ẹ má wọrí ẹ jẹ́ bẹ́yìn ti dáhùn pé Ìjẹ̀bú-Òde ní yákẹ́ lómi náà dáhùn ọmọ olúwo ni. Kúkú Margaret wà Jẹ̀bú ni. ẹ wọ láti ọ̀ṣẹ̀lẹ̀ náà. So kúkú ọ̀ṣọ́ ọmọ Ìjẹ̀bú-Òde. ṣé kí n fọ́ tébù. ẹ má fọ tébù. Wọ́n ṣe Ìjẹ̀bú-Òde ó migrate wá ni. Wọ́n já fún wá sí Mr. Ọlá ẹ jẹ́ ká fọ torí àwọn tí ò tún mọ̀ tán ṣé ẹ gbọ́ kúkú is Malian. Wọ́n ti fẹ́ da ayé rú o. Ẹ̀yin Ìjẹ̀bú yìí máa fọ ayé o. ṣé fọ ẹ náà ẹ jẹ́ wá ṣàlàyé fún yín tẹ́ ẹ bá wò gbà ìwáṣẹ. Aṣíwájú yìí ẹ jẹ́ ìyẹ̀wò dáadáa wàhálà ti fẹ́ dé. Aṣíwájú ó dà pé kúkú kì í ṣe ó dà pé Ọ̀yọ́ náà pé ó dà pé ó ti wá. irọ́ Ìbàdàn lọmọ kúkú. Bọ̀ ó ṣe jẹ́ kúkú Aládélé àbí kì í ṣe kúkú tó jáde. ẹni sùn Ọládélé ọ̀tẹ̀ tí mo sọ fún yín pa máa tún dé 1973. Ìjẹ̀bú Ọládélé Adélé. I think it's time for me láti sọ àwọn nǹkan kan bíbá ṣe rí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí. ọkùnrin fàdà ẹni sùúrù sà ọkùnrin ẹni sùúrù tó ṣe gbọ́ nígbà ìwáṣẹ̀ ẹni pé táwọn bàbá wọn bá fẹ́ jagun gbà yẹn ọkùnrin fàdà ní ẹni sùúrù ẹni pé tó bá fẹ́ jagun wọ́n máa ń rán. Wàhálà wà o. ṣé ẹ ń gbọ́ Sister Maureen. Ẹ má da platform rú eléyìí tẹ́tú gbé wá lálẹ́ ìdílé o. Sister Maureen èmi fàyè ilẹ̀ fẹ́ anybody kí wọ́n fa check mi o nǹkan tó mọ̀ sọ. Wọ́n ní kúkú was a traveller ó tọ́nu mi. Nàìjíríà ní Ifẹ̀ ló ti kúrò. èyí ẹni Mr. Ọlá ajagunta ní kúkú ajagunta. Òun náà ni mo sọ ajagunta. I have heard from reliable source that Wasiu father was an Abino. Ifẹ̀ ló ti kúrò ó jagun kiri ni. ẹni náà ti jẹ́ portable yẹn tán. Wọ́n ní èèyàn kan tún sọ ó ní Wasiu father is only Abino ni from Ìjẹ̀bú-Òde. èmi ti ẹ bá wọrí ìyẹn ò ní mí ní inú tòró ni yàrá wọn wà yín o ṣe problem ẹ ká sáré fẹ́ sáré portable ilé nínú ẹ̀fọ́ yìí. Jerry. Mr. Bufana jáde ẹni sùúrù ọ̀nkù mi ṣé ń gbọ́ nígbà ìwáṣẹ̀ táyì ń jagun táyì ń ṣe gbogbo ẹ máa rántí pé tífẹ̀ bá fẹ́ jagun ó máa pàrokò sọ́yọ́ á pàrokò sí Ìjẹ̀bú á pàrokò sí everywhere ẹ fún wa lọ́mọ ogun yín o ẹ fún wa lálágbára yín kó wá support wa o. gbígbéra tí kúkú máa gbéra kúrò ní Mali ẹ fast check mi o anybody lè fast check mi o gbígbéra tí kúkú gbéra kúrò Mali tẹ́ ń gbọ́ ilé ṣànàdé sí ilé ṣànàdé sí. ẹ bá mi share ẹ bá mi power tap ó ń dùn mo ń gbọ́ o Aṣíwájú ló dé sí nígbà tí Ìjẹ̀bú náà nídìí ogun òkó Ìjẹ̀bú rí o ogun òdẹ kó wa láéláé wọ́n nídìí èèyàn alágbára láti kún alágbára wa ta ni first balógun Ìjẹ̀bú-Òde a ní balógun wa náà wọ́n nídìí supporter náà fi ránṣẹ́ káàkiri Iléṣà àbíjẹ̀ṣà dẹ̀ ni wọ́n fún wa ní Odúsànyà lórúkọ tó jẹ́ ńgbà tí wọ́n dé Iléṣà. Ayọ̀ọ́lá ti tún gbé mi ìdè o. Odúsànyà lórúkọ tó wọ́n padà wá bọ́ sókè wá sọ ìwà Ayọ̀ọ́lá yẹn ẹ go ahead. So nígbà tí wọ́n wá fún wa ní bàbá yẹn tí wọ́n fún wa bàbá yẹn wá kún àwọn alágbára wa ń Jẹ̀bú wọ́n bá wọn jagun. Sister Maureen ẹ sọ fún mi wípé tí n bá wá lé yín tí mo gbèjà yín tí mo support àwọn tẹ nílé tí mo defeat ẹ tó wá fẹ́ wá kó yín lógun tó fẹ́ jà yín lólè ṣé ẹ má gbà kí n lọ.
láíláí máa dè yín mọ́lẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ tí. Now this is my question. ẹni sùúrù sáà jẹ́ kí n láǹdì ẹni sùúrù bàbá mi kọ́ question yín lẹ̀ ẹni sùúrù náà máa dá yín lò ẹ má wọrí. This is my question. ẹni sùúrù náà. wọ́n ní what is your source of sorry sir. information. source. Question mi lele. wọ́n ní kí ni source of your information o. Sister Maureen. Question mi lele. Sister Maureen. ẹ tó bá ní source of my information. historian ni wọ́n a máa ń sọ ìtàn Yorùbá. ẹ tó bá ní source of my information. tẹ bá fọ́lù ènìyàn gbogbo àwọn kìíní ilẹ̀ nìyẹn máa ń sọ. okay. Sister Maureen. historian ni wọ́n wà lórí Facebook. Question mi lele. ẹni sùúrù kò fàdà ẹ má dojú ọ̀rọ̀ ẹ ìfi question ẹ jẹ́ kí n sọ kọ́ tí mo sọ tán. Sister Maureen. ẹ tó bá wá source of my information nù. ẹni kò lọ bá gbalẹ̀ wọn kí wọ́n pa ojúlówó òtọ̀ fún ọmọ Yorùbá ní gbogbo wa kò sí yíbò ń bí.